Nínú fọ́nrán yìí, ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣeé ṣe kéèyàn gbà rí owó lẹ́ ó kọ́. Àmọ́ ẹ jẹ́ á bẹ̀rẹ̀. Tí ò bá pe èèyàn kan ní ẹ̀tà, nǹkan méjì ló máa ń sábà dálé lórí. Nínú kó jẹ́ pé onítọ̀hún ń rùn tí ara rẹ̀ ń gbá fíkánfíkán, tàbí kó jẹ́ pé onítọ̀hún ti lè sùn jù ní. Irú ẹranko wa ni Yorùbá ń pè ní ẹ̀tà. Kí tún ni àwọn nǹkan méjì bí ẹ̀gbin táwọn èèyàn kórìíra nípa ẹranko yìí, ṣùgbọ́n táwọn èèyàn ń rí owó ribiribi látara rẹ̀? Àròjinlẹ̀ ló kọ́ mi, àyàn ògìrìgbò tí ń kógi ìbò lu ọgbọ́n. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn ẹ̀tà. Ẹ̀tà ni ẹranko tí olóyìnbó ń pè ní civet, tàbí kí wọ́n pè ní African civet tàbí civet cat. Wọ́n kàn fi cat sẹ́yìn orúkọ rẹ̀ nítorí pé ó fẹ́ jọ ológbò ní o. Torí tẹ́ ẹ bá rí ẹ̀tà, ó dàbí àdàpọ̀ ológbò àti ìkookò ni. Ṣùgbọ́n àyẹ̀wò ọ̀mùnú ìṣẹ̀dá ìyẹn DNA analysis fi hàn pé àwọn ẹranko bíi kẹ́kẹ́, ìyẹn mọ́ngúùsì àtàwọn tó fara pẹ́ tí mo sọ̀rọ̀ wọn lọ́jọ́ sí, ni làwọn ẹranko yìí tan mọ́ wọn. Àwọ̀ dúdú àti funfun máa ń wà lára wọn. Wọ́n máa ń ní irun ṣaraṣara kan tó la ògóró ẹ̀yìn wọn já báyìí. Àwọ̀ dúdú ni irun tó máa ń wà ní ibi ojú wọn náà máa ń jẹ́. Òun èyí láwọ̀ míì. Their eyes always have a black band. Ẹsẹ̀ ẹ̀yìn wọn gùn ju tiwájú lọ o. Wọ́n sì ní ìka ọwọ́ márùn-ún ní ọwọ́ wọn kọ̀ọ̀kan pẹ̀lú èékánná tí ò ṣeé ká wọnú. Èyí tún jẹ́ ìyàtọ̀ kan tó wà láàárín àwọn àti ológbò. Torí èékánná ológbò ṣeé ká sínú ní tiẹ̀. Èyí ni pé claws ológbò wà retractable, ṣùgbọ́n tàwọn ẹ̀tà kò ṣeé ká wọnú rárá o. Etí wọn ò tóbi rárá, bẹ́ẹ̀ ni wọ́n ní ìrù gígùn. Ìyàtọ̀ sí ẹ̀tà tiwa táwa wá mọ̀ tí olóyìnbó ń pè ní African civet. Àwọn oríṣìí míì wà káàkiri ilé ayé o. Asia palm civet wà, Sunda civet ń bẹ, bẹ́ẹ̀ la ní Malabar civet pẹ̀lú semi-aquatic Congo water civet. Wọ́n ṣàpọ̀lọ bẹ́ẹ̀ jàǹtìrẹrẹ, kódà wọ́n lé lógún ní oríṣiríṣi wọn tó wà. Ẹ lè rí àwọn kan káàkiri ilẹ̀ adúláwọ̀, bẹ́ẹ̀ làwọn kan wà ní gúúsù ìwọ̀ oòrùn Europe àti ilẹ̀ Asia. Kìnní kan wá ní ohun, wọn èé gbé aṣálẹ̀ torí wọ́n fẹ́ràn kí wọ́n máa wà ní ibi tí kò bá jìnnà sí omi. Ayé adá nìkan ni wọ́n máa ń gbé nínú igbó. Ìbálòpọ̀ nìkan ló máa ń mú wọn wà papọ̀. Wọn èé sábà jáde ọ̀sán o. Orí igi ni wọ́n máa ń wà ní gbogbo ọ̀sán tí wọ́n sì máa sùn. Nígbà míì ẹ̀wẹ̀, wọ́n lè sùn sílẹ̀ láàárín àwọn koríko tó ṣù dáadáa téèyàn ní tètè rí wọn. Ṣé wá rí ibi tí Yorùbá ti rí ó ń sùn bí ẹ̀tà báyìí? Lọ́wọ́ alẹ́ ni wọ́n máa ń jáde o, tí wọ́n máa ń ṣọdẹ. Tòun ti bẹ́ẹ̀, wọ́n tún máa ń fẹ́ràn ibi tí koríko tàbí igbó wà tí wọ́n lè farasinko sí tí wọ́n bá ń ṣọdẹ lọ. Ohun tó bá fi fà á tẹ́ wá rí ẹ̀tà lọ́sàn-án tó ń jẹ káàkiri inú igbó, a jẹ́ pé ebi yẹn ti dójú ẹ̀ nìyẹn o. Wọ́n èé gba ẹ̀tà míì láàyè láti wọ ibi tí wọ́n bá pààlà gẹ́gẹ́ bí ọ̀dọ́ ti. Ìyẹn ni wípé wọ́n wà territorial gan lédè èèbó. Ẹ̀tà yìí yan bọ́ oúnjẹ o. Ó máa ń pa àwọn ẹranko kéékèèké bíi kọ̀ǹkọ̀, eku, ikún, aláǹgbá, ejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn èyí, wọ́n á tún máa fi oríṣiríṣi èso sararindì. Bí wọ́n ṣe wá ní èékánná lọ́wọ́ tó, eyín ń làwọn ẹ̀tà máa fi ń wá jíjẹ mímu kiri. Bó bá ti fi eyín rẹ̀, bó bá ti fi di ẹran tó fẹ́ pamọ́ báyìí, wọ́n máa wá fì í lògbòlògbòlògbò títí tí ẹran ọ̀hún ó fi kú. Bí inú bá bí wọn àbí tí èèyàn àbí ẹranko kan bá dojú ìjà kọ wọ́n ó wò tán, irun ògóró ẹ̀yìn wọn wá dìde ṣaraṣara. Wọ́n ń ṣe eléyìí kó lè dàbí ẹni wípé wọ́n tóbi ju bí wọ́n ṣe wà lọ gangan lójú alátakò ọ̀hún ni o. Ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà, alátakò ò ní rí wọn tí wọn ó bá rọra sá pamọ́ tí wọ́n sì rọra máa pẹlẹngọ́ lọ ní tiwọn. Níṣe ni àwọ̀ ara wọn ó bá igbó rẹ́. Wọ́n máa ń wẹ̀ dáadáa o, kódà wọ́n máa ń pa alákàn àti ẹja jẹ nínú odò. Ká tó wá lọ síbi ìbálòpọ̀ wọn àtàwọn nǹkan tí mo sọ pé ó ń di owó lára ẹ̀tà. Bẹ́ẹ̀ bá ní mọ́tò tẹ́yìn olùmọ́ tẹ́ fẹ́ tà, ìbáà ṣe èyí tó ń ṣiṣẹ́ àbẹ́ èyí tí ò ṣiṣẹ́ tẹ́ kàn páàkì sílé tó ti wá fẹ́ máa di ìdọ̀tí sí àdúgbò, ìbáà sì ṣe èyí tó ń ṣiṣẹ́ dáadáa. Kódà kó jẹ́ àwọn ọkọ̀ gbẹ̀ngbẹ̀ V6 V8 tí ọ̀rọ̀ owó epo tó ti gbẹnu tán ò jẹ́ kẹ́ ẹ ráàyè lò wọ́n mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí,
tẹ́ ẹ wá ń wò bẹ́ẹ̀ ṣe ẹ kàn sí Dr. Scrap Recycle yóò sì dówó lẹ́sẹ̀kẹsẹ̀ bí wọ́n bá ti dé tẹ́ ẹ sì fi ìwé ọkọ̀ yín hàn wọ́n ni wọ́n ti fún yín lówó láì ṣàròyé púpọ̀ ẹ lè pe Dr. Scrap Recycle sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09083013333 ẹ sì lè kàn sí wọn lórí Facebook, Twitter àti Instagram ní @DrScrapRecycle èyí ni wípé ìbá jẹ́ Facebook o, Twitter o àti Instagram @DrScrapRecycle ní handle wọn ó sì sọ ọkọ̀ tẹ́ ẹ lò mọ́ di owó fún yín lójú ọgán ẹ ṣeun. Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú. Àwọn akọ ẹ̀ta máa ń bàlágà fún ìbálòpọ̀ tí wọ́n bá ti lè pé bí oṣù mẹ́wàá tiwọn ṣùgbọ́n ó di oṣù méjì lẹ́yìn èyí fáwọn abo. Èyí ni wípé abo ẹ̀ta máa ń pé ọdún kan ní tiwọn kí wọ́n tó bàlágà fún ìbálòpọ̀. Wọ́n máa ń pamọ́ tó ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún. That is they are polyestrous lédè èèbó. Ó ní oríṣi ìdá òórùn tí wọ́n máa ń pèsè lára wọn. Òórùn yìí ló máa ń fa takọtabo pàdé. Lẹ́yìn èpò yìí díẹ̀ akógun abo látẹ̀yìn ìbálòpọ̀ ó sì wáyé 60 sí 90 ìyún 60 to 70 days ni wọ́n fi ń gbóyún wọ́n sì máa ń bí tó ọmọ 2 sí 6 ṣùgbọ́n 2 tàbí 3 ló wọ́pọ̀ jù láàrin wọn. Àwọ̀ dúdú nìkan làwọn ọmọ yìí máa ń mú wáyé o orí ọmú 6 sì ni abo ẹ̀ta máa ń ní nítorí náà orí ọmú rẹ̀ máa ń kárí gbogbo ọmọ tó bá bí fún bí ọ̀sẹ̀ 4 sí 6 àkọ́kọ́ wàrà ìbọ́mọ nìkan ni wọ́n máa mu lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ nǹkan míì mọ́ tí wọ́n bá ti wá pé ọ̀sẹ̀ 14 sí 16 ni wọn ò ní mu ọmú mọ́ ní gbogbo àsìkò yìí inú àwọn ihò táwọn ẹranko kan ti gbé tí wọn ò lò mọ́ ẹni ìyá yìí ó máa gbé tòun tọmọ ihò tí wọ́n sì máa ń yàn láàyò ní láti wà lẹ́gbẹ̀ẹ́ igi akọ yìí bá wọn dá sí ọ̀rọ̀ ọmọ títọ́ tiwọn o ẹ wá jẹ́ ká lọ síbi ọ̀nà táwọn èèyàn ń gbà rí owó lára ẹ̀ta àkọ́kọ́ ní ibi òórùn ara wọn táwa máa ń fi ń bú wọn hùn owó ńlá ń bẹ́ẹ̀ níbi ìdí wọ́n ní àyè kan kékeré tí olóyìnbó ń pè ní perineal gland ihò yìí ló máa ń pèsè ìdá yìí fún wọn ìdá yìí ló máa ń fa òórùn burúkú wọn ṣùgbọ́n nítorí wípé ìdá yìí ti toró jù ní o ó kọ̀ǹkì gan ni ìdí nínú tí òórùn yìí fi burú bẹ́ẹ̀ òróró olóòórùn dídùn tẹ́yìn máa ń lò bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ́ látẹ̀jù ẹ ó rí wípé kò ní mú òórùn dídùn wá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀dá tiwọn yìí náà rí bí wọ́n bá ti kó o jọ sínú ike kan bí àwọ̀ èsúrú ni ó máa ń rí olóyìnbó ń pe ìdá yìí ní musk ẹ̀yin ò ṣe é mọ Elon Musk bí wọ́n ti ń kọ musk inú ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni musk tí wọ́n ń pe ìdá bí wọ́n bá ti wá mú omi àti ọtí olóróró tí wọ́n fi la ìdá yìí èyí tí wọ́n dà ìlú tiẹ̀ òórùn dídùn ní máa ń mú wá òun sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá káàkiri ayé ń lò gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn èlò tí wọ́n fi ń ṣe pàfíìmù wọn. bẹ́ẹ̀ ni àwọn pẹ̀fíìmù tó jẹ́ àwọn olówó ńláńlá ló ń lò ó tó jẹ́ pé ìmí lè tó 1 million tàbí hundreds of thousands ní náírà ara ìdá tí wọ́n bá yọ lára ẹ̀ta ni wọ́n ti fi ń ṣe wọ́n. ìwádìí mi sì fi hàn wípé àwọn ẹ̀ta máa pèsè tó gíráàmù 4 ìdá yìí sí 6 láàrin ọ̀sẹ̀ kan ó kéré jù wọ́n sì ń ta gíráàmù ìdá yìí kan fún bíi $20 èyí ò ní wípé láàrin ọ̀sẹ̀ kan àwọn èèyàn yóò máa rí tó $320 tó ṣe déédéé bíi 250,000 naira lórí ẹ̀ta kan ẹni tó bá wá ní ẹ̀ta bíi 4 á jẹ́ pé bíi mílíọ̀nù kọ̀ọ̀kan náírà nìyẹn lóṣù bó tilẹ̀ jẹ́ wípé àwọn ajìjàgbara lórí ọ̀rọ̀ ẹranko ti ń pariwo pé ìlànà yóò dáa nítorí pé kíkó ìdá yìí máa ń kó ìnira bá àwọn ẹ̀ta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n ń ṣe pẹ̀fíìmù sì ń sọ wípé àwọn ò ló tara ẹ̀ta mọ́hun àwọn tí ń wá ọ̀nà táwọn fi ń pèsè kẹ́míkà Civet táwọn ń lò fúnra wọn. ìwádìí mi fi hàn wípé ọ̀pọ̀ wọn ni wọ́n ṣe ń gba ọ̀nà ìbúrúra ìdá yìí lọ́wọ́ àwọn tó ń kó ẹ̀ta pamọ́ gba ìdá lára wọn o. ẹ wá jọ̀wọ́ o kẹ́nìkan má DM mi pé ìdá ẹ̀ta wà táwọn fẹ́ ta o mi ò ní connection àwọn tó ń rà á lọ́wọ́ o ẹ ṣeun. kí n tó lọ sí orí ọ̀nà kejì tí wọ́n gbà rí owó lára ẹ̀ta mo nílò kẹ́ ẹ bá mi lọ subscribe sórí YouTube mi ẹ tẹ youtube.com/@arojinle1 kẹ́ ẹ subscribe ẹ̀yin náà ó sì máa jẹ ìgbádùn àwọn fọ́nrán kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ṣeun. ká wá tẹ̀síwájú ó ní oríṣi ẹ̀ta kan ní ilẹ̀ Asia tí wọ́n pè ní Asia palm civet
ìgbọ̀nsẹ̀ tiẹ̀ ló ń dowó bó bá ti jẹ èso kan tí kòkó kọfí wà nínú ẹ̀ inú rẹ̀ ò ní lè lọ kóró kọfí yìí yóò wá yà á mọ́ ìgbọ̀nsẹ̀ lẹ́yìn tí àwọn àyípadà kan bá ti dé bá kóró yìí nínú ẹ̀ kóró kọfí yìí ni wọ́n wà kúrò nínú ìgbọ̀nsẹ̀ ẹ̀ta ilẹ̀ Asia yìí wọ́n wá lọ fọ̀ dáadáa bí wọ́n bá ti fọ̀ ọ́ tó mọ́ dáadáa wọ́n sà bó bá ti gbẹ tán dáadáa wọ́n ṣẹ̀ wá lọ yan nínú máṣíìnì tí wọ́n fi ń yan ẹni yóò ṣẹ̀ wá di kọfí gangan kọfí tó bá wà nínú ìgbẹ̀sẹ̀ ẹranko yìí ó máa ń ta sánsán ó sì máa ń ládùn ju èyí tí wọ́n bá sá tó sì gbẹ ní ìlànà tí à ń gbà ṣe àwọn tó kù lọ wọ́n ń pe kọfí inú ìgbọ̀nsẹ̀ yìí ní kopi luwak ìyún KOPILUWAK kopi luwak yìí ó máa ń wọ́n ju àwọn tó kù lọ o a máa tó ìlọ́po 25 ìyún 25 times more expensive nígbà míì ẹ mọ̀ kéèyàn ra kọfí tí gbogbo wa mọ̀ ní $200 200 kéèyàn ó sì ra òdiwọ̀n irú rẹ̀ ti kopi luwak ní 5,000 $5,000 ó ti yé yín àwọn kan wá wà ní ilẹ̀ Asia tí wọ́n ti mú un ní ìbádà o níṣẹ́ ni wọ́n ń kúkú fún ẹ̀ta yìí ní èso tí kóró kọfí wà nínú ẹ̀ yìí tí wọ́n sì kó ìgbọ̀nsẹ̀ rẹ̀ bí wọ́n bá rí òun tọ̀hún nígboro tí wọ́n wá bíi pé irú iṣẹ́ wo ló ń ṣe ẹnu kó sọ pé shit business lòun ń ṣe nu owó ìgbọ̀nsẹ̀ kúkú ń rùn kọ́lọ́hún ṣàánú wa àwọn ẹranko bíi kìnìún ẹkùn àti ìkookò á máa pa wọ́n o bẹ́ẹ̀ làwọn èèyàn náà máa ń pa wọ́n dáadáa èmi ò jẹ ẹran ẹ̀tà rí o ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí mo bi tó ti jẹ́ rí wọ́n jẹ́ kó yé mi wípé ẹran ẹ̀tà dùn gidigidi kódà táwọn ará ilẹ̀ Asia náà wọ́n ní ẹ̀tà tọ̀dọ̀ àwọn wà nínú ẹran tó dùn jù lágbàáyé ẹ ṣáà jọ̀wọ́ ẹ bá mi share fídíò yìí o lára ọ̀nà tẹ́ ẹ lè gbà kún mi lọ́wọ́ rèé lórí iṣẹ́ yìí ẹ ṣeun Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gíbò lu ọgbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn ó lè jó àbúrò kéré ó tóbi kò ní í ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o ẹ kú kalẹ̀.